Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ó tún ti zẹ o, ó tún ti zẹ o láàrin Pasuma àti Saheed Osupa. Òun la ṣàdédé rí lórí ayélujára tí arákùnrin kan tẹ́ ẹ̀ rí inú fọ́nrán yìí. Orúkọ ẹ̀ ní Semo Winter Amanche, Republic of Ireland ni ó dà pé ó wà. So ó dà pé ó lọ sórí bóyá àgbàlétù show ló wà o tó ti ń ṣe interview fún wọn wá béèrè because onílù ni arákùnrin tẹ́ ń wò yìí, ó máa ń lu gángan, ó máa ń lu omele àbí nǹkan kan. So ó dà pé ó lọ sí interview kan náà wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló gùdù jù nínú Saheed Osupa àti Pasuma nínú lyrical aṣáàgbọ́ tó ṣà ní lyrically Osupa is good, but Pasuma music is more danceable and is more danceable as an entertainer. Ṣé ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ tiẹ̀ gbọ́ ná ẹ gbọ́ fún ara yín kẹ́ wá wo nǹkan tá à ń sọ yìí, kẹ́ ẹ gbọ́ láti ẹnu arákùnrin yìí ká wá bẹ̀rẹ̀ sí ń ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn bó ní kálukú ṣe nífẹ̀ẹ́ àwọn tó ní kálukú nífẹ̀ẹ́ sí, because everybody ló ní fans wọn. Ẹlòmíì wà fan ẹ̀ Pasuma ni, ẹlòmíì wà fáànù Saheed Osupa ni, ẹlòmíì wà kẹ̀dẹ̀rẹ́ bóyá jẹ́ fáànù Osupa náà ló jẹ́ fáànù ọ̀gá ńlá, bóyá jẹ́ fáànù Olúfimọ lòun náà jẹ́ fáànù ọ̀gá ńlá. Ẹlòmíì wà one side ló wà, ẹlòmíì wà two side ló wà. Ẹja àkọ́kọ́ jọ̀gbọ́n náà. Àwọn méjèèjì ló dáa nítorí pé tí wọn bá lísìn sí mísíkì Saheed Osupa, messages rẹpẹtẹ, ó ń sọ̀rọ̀ tó dáa, everybody ń gbádùn ẹ̀. Pasuma náà ń entertain, àwọn èèyàn ń gbádùn ẹ̀ rẹpẹtẹ, so nkálukú ló ní. Ṣóun náà láti gbọ́ lẹ́nu arákùnrin yẹn. So báwo lẹ́yìn ṣe rí sí, ibo lẹ́yìn fì sí, ṣé ọ̀dọ̀ Òṣùpá lẹ́yìn wà ní àbí ọ̀dọ̀ Pasuma? Àwọn fans oríṣiríṣi wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀, oníkálukú bẹ̀rẹ̀ sí ń bára wọn fà á lórí comment section. Comment section yìí ló le jù, comment section yìí ló le jù. Arákùnrin kan ní Tọ̀míwá Mọ́gàjì, ó ní story, ó ní how many awards about or between me mọ ABD ló kọ sí featuring is getting with his lyrical. How many hit collaboration? Paso is all round hit maker, not only Fuji lyrically. Òṣì. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dá lóhùn, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dá arákùnrin lóhùn pé kí ni gbogbo ọ̀tá Òṣùpá ẹ kò ní nísinmi o. Eléyìí tún lágbára. Then ìkan tún ní Raji Hakeem, ó ní Pasuma was the first Glow ambassador. Oríṣiríṣi táwọn síra wọn tó wá bẹ̀rẹ̀ ni ọ̀gbẹ́ni Mọ́gàjí yẹn náà tó wá dáhùn. Ó ní don't just cross road with this empty brain olódo. Good of you my brother. Nìkan tún dá lóhùn, ẹnìmíì tún dá lóhùn tó ní very very right. Iṣẹ́ la rí ṣe, oúnjẹ àwòkọ ni wàláì ẹ̀fọ̀ndà. Ẹ wò ó, mi ò tiẹ̀ mi mọ bí ṣe fẹ́ kà yẹn. Òun arákùnrin kan náà tún jáde again, ó ní another problem again. Continue crying o arìndìn. Wọ́n ṣáà ti bẹ̀rẹ̀ sí ń bára wọn fa yánpọnyánrin. Arábìnrin kan náà tún down, Isabella, ó ní they all try but Osupa is best because he sings different type of song, Islamic music, Christian song, as he had sung in church, and he's also excellent in traditionally. Ní arákùnrin kan tó máa dáhùn ó ní time will tell from those who only entertain audience and those who touch the soul with their song, all is well. Eléyìí ó kọjá bẹ́ẹ̀ báyìí. Arákùnrin kan náà tún máa dáhùn, Ògún kan Gbénga David, ó ní when it comes to talent, Osupa stand out with dispute. However, Pasuma carries a different kind of grace that keeps him widely cherished. Even Ogala's family acknowledges Osupa's stature as a music virtuoso. For someone who values pure music artistry,
Osupa is incomparable. But for those who places emphasis on other qualities that Pasuma embodies, Osupa may not hold the same appeal. Eléyìí tí wàá lágbára ẹ ṣáàjà tún máa gbọ́ lọ èèyàn kan náà tún down again New Dark Agbénró ó ní Pasuma's style of music is uncomparable. That's the reason why it's so easier for him to blend it with any type of music in the universe. Since 1993, he has been giving us back-to-back Tungba that we had never had or seen before. Warafanao, Makana, Aliyah to Omo Adija, Paso Forever. Ẹ ti mọ̀ pé Paso fan lélẹ̀. Ó ní Pasuma is the only musician we listen to in my music. No Pasuma, no music. Ẹ̀yin tèmi eléyìí wá kọjá bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni another person down. Ó ní what are you talking of? Go back and check what music is all about. Abba, Baba Haruna Shola of blessed memory. Song is different from Babawa Ayinla, Omowura, and Baba Yusuf Olatunji. Are they not passing messages, but with different mode? Kini wala gone is it everybody must follow one path to achieve in life? Barainda song Jari. There's another guy that came again and said everyone is a king and legend in his own pattern, but in overall, Pasuma is my choice any day, anytime. Oh, God. There's another one to Jadi again. Adogo Kolawale. He said when it comes to music, it comes with entertainment overall than logical reasoning. Davido, Olamide, Wizkid, and co are making more wave, not because of lyrical reason, but for entertainment. Oga Taleyin wa mu Taleyin support Tani side Welewa. There's another guy to sọ pé Osupa for the wise, while other ones for the gangs. Eléyìí tún lágbára. There's another guy again, Kazeem Omotolani. Only Pasuma a lot of messages in his music, not only entertainment. There's another guy again, Rahman Agbaje, says music is not about plenty proverbs. Music is basically meant to entertain. So ẹ wo àníri jù báyìí lọ tábánikà máa kà ó pọ̀ rẹpẹtẹ ẹ̀yin náà máa drop opinion in the comment section. Ta lẹ dìbò fún? Ṣọ́gà ńlá lẹ dìbò fún ni àbí Òṣùpá lẹ dìbò fún àbí méjèèjì lẹ dìbò fún pọ̀ ẹ máa fi sínú comment section. Bó bá ṣe ń jáde òun náà la ṣe máa mú wá fún yín ló ń gbóná àtúmọ̀ rí.